Hi guys, ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa. Bẹ́ẹ̀ ni, múfì tí a tún mú wá fún yín lónìí, òun náà ni à ń pe àkọlé rẹ̀ ní ìjà ẹ̀sìn. Ṣé ẹ ti wo ìjà ẹ̀sìn? Báwo ẹ máa wò ó pé wọ́n bá ń sọ̀rọ̀ nípa ìjà ẹ̀sìn, ẹ máa wò ó pé báwo ni ìjà ẹ̀sìn ṣe fẹ́ happen? Báwo ló ṣe dá kí èèyàn máa ja ìjà ẹ̀sìn? Bóyá tí èèyàn bá fẹ́ ọkọ àbí tí èèyàn bá ní aya, yálà Muslim lẹni àbí Christian, àbí ó ń ṣe any religions tó yàtọ̀ sí nǹkan tí àwa ń ṣe. Tó bá ti lè jẹ́ wípé bóyá Muslim ló lọ fẹ́ Christian àbí Christian ló lọ fẹ́ Muslim, nǹkan tí ọkọ rẹ̀ bá ń ṣe, òun ló máa ṣe kíni, òun ló máa ṣe nítorí pé kíni. Àwọn Yorùbá bọ̀ wọ́n sọ wípé ọkọ ládé orí, bẹ́ẹ̀ ni ọkọ ládé orí yín, ọkọ ládé orí obìnrin. Nǹkan tí ọkùnrin bá dẹ̀ ti ń ṣe, òun ló máa ṣe. Àti ẹ̀yin ọkùnrin náà tó jẹ́ wípé ẹ máa rí iyán lẹ̀, ẹ máa ṣe kíni, ẹ máa da ọkà láàmú. Ìwọ tí o fẹ́ Christian tó dẹ̀ jẹ́ pé Muslim ni ìwọ, tó dẹ̀ ti mọ̀ pé okay Christian gbogbo background ẹni yìí, ṣé ìgbà tí o mọ̀ bẹ́ẹ̀ kí ló dé tó jẹ́ pé ìgbà tó wọ inú ilé rẹ̀ tán ló ṣẹ̀ wá sọ fún wípé ó yá lágbájá o, Muslim ni mò ń ṣe, ó yá máa wá ṣe Muslim, máa wá kírun, máa wá ṣe gbá. Normal lótìítọ́ pẹ̀lú culture Yorùbá, pẹ̀lú gbogbo bí a dẹ̀ ti ṣe kíni tí a dáyé bá ẹ̀sìn tí ọkọ bá ń sìn, òun ló yẹ kí àgbọ̀n náà máa, ló yẹ kí ìyàwó náà máa ṣe kíni, ló yẹ kó máa sìn. Àmọ́ ẹni tó bá ti ṣe kíni, tó bá ti sọ pé mo fẹ́ fẹ́ ẹni tí ò ń ṣe ẹlẹ́sìn rẹ̀, wà á rí ẹni tó jẹ́ pé religion yẹn ò tí wọ̀ lára dáadáa nítorí pé kíni. Tó bá jẹ́ pé ẹni tí religion yẹn tó lọ wọ̀ lára dáadáa ni, wàhálà àti ìṣòro òun ló máa fún ẹ nínú ilé nítorí pé kíni kò ní fẹ́ bọ́ ṣe ẹ̀sìn tí ìwọ ń ṣe. Bẹ́ẹ̀ ni torí a ti mọ̀ wípé èmi o tí mò ń lọ church o àbí tí mò ń kírun, màá wá di ẹni tó ń lọ church àbí màá wá di ẹni tó ń kírun. Normal. Àwọn Yorùbá dẹ̀ sì bọ̀ wípé ẹ̀sìn bàbá kò ṣe kíni, kò gba ti ọmọ là. Lótìítọ́ ni, lódodo dẹ̀ sì ni ẹ̀sìn bàbá kò gba ti ọmọ là. Àmọ́ ìwọ ọkùnrin àbí ìwọ obìnrin tó bá ti rí pé bóyá o fẹ́ Muslim àbí o fẹ́ Christian àbí o fẹ́ ní traditional tó ti pé o fẹ́ bẹ́ẹ̀ yẹn, nǹkan tó ń ṣe as ọkọ òun ló máa bá ṣe. Á bá sì nítorí gan ẹ̀sìn kan náà ni gbogbo wa ń sìn. Ẹni tó jẹ́ Muslim, ẹni tó jẹ́ Christian, ẹni tó dẹ̀ jẹ́ ẹni tó ń ṣe babaláwo àbí nǹkan kan, ẹ̀sìn kan náà ni gbogbo wa ń sìn. Ọlọ́run kan náà òun là ń pè, bá kan ṣe ń ṣe ó yàtọ̀ ọ̀tọ̀ ni. Ó ṣe pé nǹkan tá a máa jà sí. Ṣé ẹ ti wo múfì tí a pe àkọlé rẹ̀ ní ìjà ẹ̀sìn yìí? Ta ló ṣe múfì náà? Múfì náà ó ṣe kíni, ó dùn, ó lóyin. Mo mọ̀ pé apá kìíní ìjà ẹ̀sìn yẹn ó ti wà ní orí YouTube. Apá kejì rẹ̀ ó ṣe kíni, ó ń bọ̀. Ẹ lọ bá wa wò ó, ẹ bá wa wò ó, kẹ́ like, kẹ́ dẹ̀ ṣe kíni, kẹ́ dẹ̀ bá wa subscribe. Ìjà ẹ̀sìn. Ta ló ni múfì tí à ń sọ̀rọ̀ nípa yìí? Ta ló produce ẹ̀? Òun náà ni Madam Sister àti olólùfẹ́ yín tí ẹ nífẹ̀ẹ́ jù tí ẹ dẹ̀ tún ṣe kíni, tí ẹ tún máa ń gbádùn rẹ̀, òun náà ni Regina Chuke. Òun ló ni múfì tí a pe àkọlé rẹ̀ ní ìjà ẹ̀sìn yìí. Ó wà ní orí YouTube, ó ń lọ lọ́wọ́lọ́wọ́. Ẹ tẹ́ wá subscribe kí ẹ bá wa wo múfì tí a pe àkọlé rẹ̀ ní ìjà ẹ̀sìn. Ó dùn, ó ṣe kíni, ó lóyin. Ìwọ tó bá dẹ̀ tún mọ̀ pé bóyá Regina Chuke kò kí ń ṣe fans ẹ tẹ́lẹ̀, ó ṣe kíni, try kó lọ múfì tí a pe àkọlé rẹ̀ ní ìjà ẹ̀sìn yìí. Kó rí wípé múfì tó máa ń gbé jáde, tó máa ń ṣe kíni, tó máa ń sọ, ó máa ń dùn, máa ń ṣe kíni, ó máa ń lóyin. Ṣé o ti wò ó? Ìjà ẹ̀sìn ni, ẹ bá wa wò ó. Ó dùn, ó ṣe kíni, ó lóyin. Ẹ̀yẹn ṣáà ṣe kíni, ẹ lọ sórí YouTube kẹ́kọ̀ọ́ ṣe kíni, kẹ́ ṣe ìjà ẹ̀sìn, ó máa gbé jáde fún yín. Ẹ bá wa wò, ẹ bá wa like, comment and share and subscribe. Thank you so much. Ẹ máa ń dùn, ó máa ń ṣe kíni, ó máa ń lóyin dáadáa. Ẹ ṣáà bá wa wò ó, kẹ́ dẹ̀ ṣe kíni, kẹ́ like ẹ̀. Ìjà ẹ̀sìn, òun ni title rẹ̀. Ó wà ní orí YouTube. Ẹ bá wa wò ó. Ta ló produce ẹ̀? Regina Chuke. Àwọn òṣèré jàǹkànjàǹkàn àwọn náà wà nínú múfì tí a pe àkọlé rẹ̀ ní ìjà ẹ̀sìn yìí. Bẹ́ẹ̀ ni, ta ló wà ńbẹ̀? Ẹ wo bí Regina Chuke, ẹ wo bó ṣe múra, ẹ wo bó ṣe dàbí Mummy Gio nínú fíìmù ìjà ẹ̀sìn yìí. Bẹ́ẹ̀ ni ó gbé Christian, ó gbé yọ. Bẹ́ẹ̀ ni ó ṣe kíni, ó try, ó ṣe bẹ̀bẹ̀ tí ọkọ rẹ̀ sì ṣe kíni, tó jẹ́ Muslim tó wá ń jà, tó ń fi ṣe kíni, tó ń fi gagbága nígbà tó ti bímọ. Nígbà tó wá bímọ nínú múfì nìyẹn tán, gẹ́gẹ́ bí ẹ̀yin tí ẹ bá ti wo part 1 àtẹ̀yìn tí ẹ ti wò, ẹ jẹ́ ká rọra sọ díẹ̀ fún ẹ̀yin tí ẹ bá ti wò ó. Bẹ́ẹ̀ ni ìgbà tó bímọ tán nínú múfì yẹn, tó bímọ táwọn méjèèjì ṣe kíni, tó bímọ, ọmọ ò tiẹ̀ ṣe Christian, kò ṣe Muslim. Kí lọmọ ń lọ ṣe? Traditional lọmọ ń ṣe. Ẹ wá wo wàhálà ní inú ilé, ẹ wá wo ìdààmú ní inú ilé tí wọ́n ń jà, ó wá di family, wọ́n wá ń jà ṣẹ́sìn. Èmi máa ṣe Christian, ìwọ máa ṣe Muslim. Èmi máa ṣe traditional, ṣó máa work? Kò lè work nítorí pé kíni. Ẹ wo Falsat Balogun, àwọn ló ṣe ìyá ọkọ tó dẹ̀ sì jẹ́ wípé ó dùn, ó ṣe kíni, ó lóyin, ó dùn dáadáa. Ẹ má gbàgbé, ẹ bá wa wò ó. Ìjà ẹ̀sìn ó show lórí YouTube ní Regina Chuke TV. Ẹ bá wa wò ó. Ó dùn, kí ẹ ṣe kíni, kí ẹ like, ẹ comment.
comment, kẹ̀dẹ̀ share. Thank you so much. Ẹ wo bí Fausat Balogun bó ṣe bí alájà. Bẹ́ẹ̀ ni alájà torí ẹ ti máa mọ̀ wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀. Fausat Balogun, Mùsùlùmí òdodo, òun ni màmá. Àwọn náà ṣe kí ni wọ́n tiraka, wọ́n gbìyànjú takuntakun fún ọmọ wọn tó jẹ́ Muslim nínú movie yìí. Tó jẹ́ pé ní àkọ́kọ́ ọjọ́ náà, àwọn míì tí ẹ máa ń sọ pé tí Christian bá fẹ́ Muslim àbí tí Muslim bá fẹ́ Christian, ṣé wọn ò kí ń rìnà láti lè jẹ́ pé kí àwọn méjèèjì kan fẹ́ra wọn ni. Nígbà tó ti mọ̀ pé àwọn ò lè jọ ṣe ẹ̀sìn kan náà, àbí ẹni tó jẹ́ Christian tó ti mọ̀ pé òun ò lè fẹ́ Muslim bóyá torí religion, kí ló tó ṣe lọ fẹ́, kí ló tó ṣe lọ ṣe gbá. Àwọn míì wà tó jẹ́ pé tó bá fẹ́ ara wọn bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé religion tọ̀tọ̀ náà ṣe, tó dẹ̀ understand ara wọn, wọ́n máa ṣe kí ni, wọ́n máa lọ fẹ́ ẹni tí wọ́n máa lọ ṣe ẹ̀sìn tí ọkọ wọn ń ṣe. Is that Muslim ni o, is that Christian ni o, is that traditional ni ọkọ wọn ń ṣe. Ẹ̀sìn tí ọkọ wọn bá ń ṣe, òun náà máa ṣe kí ni, òun náà máa ṣe nítorí pé kí ni ọkọ ni adé orí. Bẹ́ẹ̀ ni ká sọ pé àwọn Regina Chukwu yìí, ká sọ wípé àwọn àti ọkọ rẹ̀ nínú ilé òun ò ní understanding ni. Ọkọ ẹ̀ gan sẹ̀, òun náà ò ní understanding because kò yẹ kán jọ máa fa wàhálà lórí ẹ̀sìn. Bẹ́ẹ̀ ni Ọlọ́run nìkan ló tó ṣe kí ni, ló tó rẹ̀ gbìjà. Kò sí ẹni tó lè gbìjà Ọlọ́run. Ìjà ẹ̀sìn ó sì ń sọ lọ́wọ́lọ́wọ́. Ẹ lọ bá wa wò ó dùn ó ṣe kí ni, ó lóyin. Regina Chukwu òun ló produce ẹ̀. Ó wà ní orí YouTube. Ẹ bá wa wò ó, ẹ like, ẹ comment, kẹ̀dẹ̀ ṣe kí ni, kẹ̀dẹ̀ bá wa share rẹ̀. Ìjà ẹ̀sìn ó ń lọ lọ́wọ́lọ́wọ́. Ìjà ẹ̀sìn. Ìwọ ṣe Muslim kémi ṣe Christian, ìwọ ṣe Christian kémi ṣe Muslim. Òun ò jẹ́ kí èèyàn understand ara wọn, ṣùgbọ́n tí o bá ti fẹ́ ẹni tó jẹ́ Muslim àbí ẹni tó jẹ́ Christian, tẹ́ ti understand ara yín, tó jẹ́ pé okay o. Àwọn míì dẹ̀ tún wà gan tó jẹ́ pé Christian ni wọ́n o, ṣùgbọ́n Muslim ni wọ́n, tó jẹ́ pé ìyàwó wọn lọ sí church, sì tó ti mọ̀ pé okay church báyìí kò dé affect wọn. Tó bá dé bímọ, wọ́n máa ṣe kí ni, àwọn ọmọ wọn náà máa lọ. Is it bóyá pé mosque lọmọ máa lọ ni àbí church lọmọ máa lọ, ọmọ máa choose èyí tó bá wù ú ní inú méjèèjì tí ò dẹ̀ ní ṣe kí ni, tí ò ní fa wàhálà. Ẹ má gbàgbé láti wò ó. Ó dàbọ̀.